àdúpẹ́ àṣọpẹ́ òní lọ́jọ́ ìbí ẹ wá bá wa yọ̀ Oyinmọ́mọ́ Oyinmọ́mọ́ ọjọ́ òní lóyin ó ládùn àmọ́ pẹ́ wá. Ìbà ìbà mójúbà fẹ́ni tó láyé tó lọ́run, ìbà bàbá mi ò gbéra gidi gbéra ẹ̀ níjà. Olúfúnmi níyì ọmọ ọba ògúnrún náà ni mò ń ké sí. Gbogbo àyájọ́ ọjọ́ 24 oṣù kẹrin nínú ọdún lọ́jọ́ ayọ̀, lọ́jọ́ ẹ̀yẹ, lọ́jọ́ ìdùnnú, lọ́jọ́ oríire fún ọ. Nítorí wípé àyájọ́ òní gan la bí ọ sáyé, okú bíbí ire. Ọpẹ́ ni fẹ́dùà tó dá ọ sí tọmọtaya tẹbí tará. Ògo 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 ni fún bàbá lókè. Bàbá Bàrísà bó ti ṣe ni kó máa ṣe lọ. Àwọn tó ń ṣe fún fẹnu réwì tìrẹ, wọ́n ló níwà, wọ́n ní fúnni ni ọ́, òun ràn ní lọ́wọ́, ó kó ni mọ́ra, òkè òkè lọ́wọ́ àfúnni ń gbé o, òní bá wọn relẹ̀ lọ́lá Elédùmarè. Ọwọ́ rẹ ò ní kàn sàlẹ̀ àpò lọ́lá Ọlọ́run, okú ọdún òní o, alias short man. Bàbá èjì rẹ bàbá wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ẹ̀gbọ́n títí la Yorùbá lóyè mi àtàtà, ó yá jẹ́ ń bá òdélé bàbá tó bí ọlọ́mọ ní ìlú Òsì Èkìtì. Ìwọ lọmọ Òsì àtìtẹ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rin wo. Ìwọ lọmọ amúdàsílẹ̀ mógun ẹrun pani, àkúkù bẹ́ẹ̀ ni orí yájogun ẹrun nílé bàbá yín. Ọmọ olóṣì mèfún, ọmọ mẹ́rùkọ́ ọdẹ bọ́ọ̀ ní sàgbè, olówó orí Yétìdé wàá túṣẹ̀ mí. Ọkọ Yétìdé Yétìdé ayẹyẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ, ọmọ Ẹ̀gbá, ọmọ orò lọ́kà. Ẹ̀gbá ọmọ onítàbí, ọmọ gbòǹgbò àkàlà, ọmọ eríjogún ọlá. Ẹ̀gbá ọmọ yúmù lóró ń ké Behind a successful man there must be a woman. Yétìdé la látìlẹ́yìn ọkọ, ẹ kú oríire, òyà kò níyàyín lọ́lá Elédùmarè. Olúwafúnmi níyì wà á rí bá ti ṣe nílé ayé wà á rọ́nà gbégbà, ò ní fojú sunkún lórí ọmọ lórí aya, ò ní bá wọn kójú kú, orí olórí ò ní pàṣẹ rẹ ṣe àṣọdúnmọ́dún àṣoṣùwòṣù. Fúnmi níyì akúrú yẹjú ọkùnrin ogun. Ọ̀rẹ́ rẹ kí sí mama Emmanuel ló ní kí ọ. Ó ní okú ọdún okú ìyèdún, wàá dàgbà wàá tún dògbò lọ́lá Elédùmarè. Gbogbo àwọn 86 pátá wọ́n tún ní kí ọ, wọ́n ní kí ọ wípé happy birthday to you. Kristi mama Emmanuel mo jíṣẹ́ tó rán mi, tá a bá wá níta ló kọrin ewì látẹ̀kan. Ọláyẹmí Pọ́njúbọ́lá lèmi jẹ́ aya wọn lọ́gọ̀ tí òjò